Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ìní àìtàlẹ̀ abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Káàbọ̀ sí series tí mo pè ní àìtàlẹ̀ abiyamọ reloaded. Àkórí ọ̀rọ̀ tèmi òun ni ọ̀rọ̀ ìbálòpọ̀. Ó yẹ kí a máa bá àwọn ọmọ wa sọ. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. A kú ìgbà yìí o. Èmi náà ni o. Èmi tí yín ní tòótọ́, àìtàlẹ̀ abiyamọ. Àìtàlẹ̀ o, abiyamọ. Àìtàlẹ̀ o, kú ọ̀rọ̀ ọmọ. Mo fẹ́ pàkíyèsí àwọn òbí sí nǹkan kan mà ní open secret. Nǹkan tí ò bò tẹ́yin òbí tẹ́ ń bò. When they can see it all around them, our children, they can see it all around them. And it's like we're insulting their intelligence by not talking about it. Everything is sexualized. There are cartoon programs, commercial ads on telly, music, movies. It's on the phone, it's on the computers, on tablets. It's everywhere. So, why not talk about it? Àwọn tí 90s ṣe rántí orin kan tó ní, let's talk about sex, baby. Let's talk about you and me. Let's talk about all the good things and the bad things that may be. Let's talk about sex. Let's talk about sex. Àbí? Ṣé ẹ rò pé ó máa make sense? Can talk about it nítorí ohun tí ò bò ní kò sígbà tí mọ̀ kó ò ní kú. Ká jọ sọ ló máa dà. Ẹ lè mọ̀ bóyá it's the wrong hand or the right hand of the stick náà ní. Ẹ tẹ̀ ṣàtúnṣe ló bá tán. Bóyá lẹ mọ̀ pé àwọn ọmọ yìí they are dying. Kẹ́ ẹ tiẹ̀ lè sọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ pẹ̀lú wọn. Kẹ́ ẹ tiẹ̀ lè mẹ́nu lé. Kẹ́ ẹ tiẹ̀ lè sọ̀rọ̀ débẹ̀ pẹ̀lú wọn. Kẹ́ ẹ tiẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ torí wọ́n fẹ́ gbọ́ tẹnu yín. Tẹnu yín ni wọ́n fẹ́ gbọ́ o. Ó yẹ gẹ́gẹ́ bí òbí kẹ́ ẹ bọ́mọ yín sọ̀rọ̀ lórí ìbálòpọ̀. Adùnmádẹ́ẹ̀kẹ́, iṣẹ́ yín ni. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ yìí torí it is indeed a beautiful thing. Ohun tó mọ́ni tó rẹwà pẹ̀lú. Ṣùgbọ́n
àti wá sọ di ohun ẹlẹ́gbin, ohun ìríra, àkìtàn kìkì ẹ̀gbin tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ẹ̀sìn wa méjèèjì, kódà wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀, tí àbáláyé gan ìṣẹ̀ṣe kò gbẹ́yìn. Ìkan ní the marriage bed shouldn't be defiled. Ìkejì ní kọ́kọ àtaya kán tó bára wọn lò pọ̀ kán wẹ̀. Nígbà tí wọ́n bá tún ṣe tán kán tún wẹ̀. Nínú títí ìṣẹ̀ṣe tiwa, àṣà àti ìṣe wa, ìbálé ṣe pàtàkì. There's a time and designated place for it. There's a condition to it. Tí àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta sì jọ panupọ̀ sí ìgbéyàwó as the only true condition fún ìbálòpọ̀. Ṣùgbọ́n nísinsìnyí, lóde òní, 5 minutes noodles ni o, tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní wọn kì í kánjú lá ọbẹ̀ gbóná. Nígbà tẹ́ ẹ̀ bá sọ fún wọn, mo ṣe bí wọ́n ní òòṣà, ẹ̀sìn. Tí a bá fìdí ẹ̀ hàn ọmọ, tọ́ ọmọdé, kò sí ni yóò parun. This is applicable to sexual responsibility, expectations, the doing, keeping, and maintaining the moral integrity of sexual relations. Ìwà tí a bá fi tọ́ ọmọ, kọ́ ọmọ ní dáadáa. Wọ́n ní wọ́n máa wo, ṣùgbọ́n nígbà tá a bá fi tọ́ wọn, tá a fi wà tó dáa tọ́ wọn, tá a sọ pé báyìí lẹ́tọ̀ọ́, bá a ti ń ṣe ní, bá a ti ń hùwà ní, tá a bá fi kọ́ wọn, tá a bá fi tọ́ wọn, wọn ò ní lè wù, kódà ìwà oníwà ni wọ́n á máa wù. Tó túmọ̀ sí pé àwa ló yẹ, tó sì tọ́ sí láti kọ́ àwọn ọmọ wa, láti bá wọn sọ̀rọ̀ yìí. Wọ́n á lè rí i pé nǹkan yìí ni, nǹkan àpọ́nlé ni. Wọ́n á lè mú sùúrù. Ṣé ẹ rí gbogbo àwọn website tó ń lọ wò tó wà adult themed, tí wọ́n wò lórí kọ̀ǹpútà, lórí tablet, lórí phones wọn? Iṣẹ́ ajé tiwọn ni wọ́n ń ṣe. Iṣẹ́ ajé tiwọn ni wọ́n ń ṣe. Gbogbo àwọn adult websites yẹn, branding ni o. Marketing ló bá dé pẹ̀lú. Bí wọ́n dẹ̀ ṣe ń ṣe yẹn kọ́ ni the real thing o, and the real sense of it. Wọ́n kó gbogbo ẹ̀ gìrìgìrì, wọ́n ṣà ń ṣe báṣabàṣa. Bẹ́ẹ̀ sì kọ́ lórí o. Kó máa rókì lọ́kàn yín o, òbí òní. Ṣé bẹ́ẹ̀ ni? Tí ìfẹ́ bá wà níbẹ̀. Torí ń tà ń sọ̀rọ̀ nípa èyí,
It's beautiful when mutually, lovingly, and caringly done with each other's interest and satisfaction at the heart of it. It's done in a pleasurable way, of course, within the confinement of marriage, where it is nurtured and it blossoms. Even the designer, the grand master designer, the planner that designed it, did a magnificent job, a magnificent work of art. The original one, no, done accordingly, takes you to cloud 9. Tẹ́ẹ̀sì mọ̀ àbí mo purọ́? Tó yàtọ̀ sí gbàrọ̀gbùdù. Even àwọn ẹranko wọ́n ń pọ́nra wọn lé náà. Ṣé ẹ̀ ráwọn adìyẹ ni? Wọ́n máa ṣe one night stand. Èyí tó bá ti bá wọn, ibẹ̀ náà ni. Tó jẹ́ pé ìgbádùn ìṣẹ́jú márùn-ún ó lè dìbànújẹ́ ayérayé. Nígbà tí wọ́n bá ní unplanned, unprotected ìbálòpọ̀, kí ló tóyún dé tí wọ́n ṣẹ́yún tílé ọmọ bàjẹ́? Èyí tó bá kárùn nígbà tí ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ yìí, báwo lẹ ṣe fẹ́ mọ̀? Torí àwọn àrùn ìbálòpọ̀ kan wọ́n wà tí wọn kì í show symptoms rárá. Wọ́n á dẹ̀ máa ba ilé iṣẹ́ jẹ́, a máa ba ilé ọlá jẹ́. Ìyẹn tún ń kọ́. Ẹ̀yin ni the best teacher tó lè kọ́ ọmọ yín, tó lè bọ́mọ yín sọ̀rọ̀ yìí. Tó bá jọ́mọ ọkùnrin lẹ ní, kẹ́ bá mi ra condom fún un, kẹ́ ẹ dẹ̀ rọ̀gẹ̀dẹ̀ fún un. Kẹ́ ní kó wọ rọ́bà fọ̀gẹ̀dẹ̀ ló bá tán. Rọ́bà dáàbòbò nìyẹn. Ẹ ti kọ́ kó dáàbòbò ara ẹ̀ nìyẹn. Kó máa lọ agbèjò, kó má bàa kárùn. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Prevention is better than cure. Ṣé bá dẹ̀ ní kẹ́ ẹ sọ̀rọ̀ ìbálòpọ̀ yìí? Kọ́ mọ̀ nípa ìbálòpọ̀. It's expensive. It's embarrassing. It's disgusting. Kò sí jà bẹ́ẹ̀. Try the ignorant version of it. Ṣé ẹ rí láàrin ara wa, èmi àtẹ̀yin? Ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé ẹ fẹ́ gbọ́? Tẹ́ bá ti mú curiosity tó wà níbi ọ̀rọ̀ yìí, tẹ́ bá ti mú kúrò, tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀, wọ́n máa rí pé kò sí bàbàrà ń bẹ̀. Ẹ ti yọ kúrò lọ́kàn wọn nìyẹn. Torí ní ọ̀pọ̀ ìgbà, because of the curiosity ibẹ̀, ṣe eré ìsọ̀rọ̀ lọ ọbẹ̀ yẹn gan-an ló bá dá wàhálà lẹ̀.
Èyìnbó ní curiosity kills the cat. Ṣùgbọ́n tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ yìí, ẹ ti mú bàbàrà abẹ̀ kúrò nìyẹn. Ṣíkẹ̀dá o, àwọn ọ̀rọ̀ kan wà àwọn ọ̀rọ̀ kan wà o tó yẹ ká máa sọ láàrin ara wa gẹ́gẹ́ bí òbí àtàwọn ọmọ wa. Àwọn ọ̀rọ̀ bíi ṣé o ti rẹ́dì? Ẹ bí wọ́n ni. Kí wọ́n dẹ̀ lè mọ the pros and cons. Ẹ máa ní láti jẹ́ kó mọ̀ pé ìgbà yìí ló ní láti jẹ́ ọmọdé. Ẹ máa fi yé wọn pé wíńdò àtijọ́ ọmọdé ìgbà péréte ni. Hey, you have the rest of your life to be an adult. Like 40, 50 years for that matter. Nígbà tí ó wà ní kékeré tó ń ṣe nǹkan àgbàlagbà, rí pé ìkánjú ti wà bẹ́ẹ̀. Childhood, jíjọ́ ọmọdé, being a child is very, very important. Ẹ má jẹ́ ká sọ pé torí pé wọ́n ti ní nǹkan àgbà. Ẹ má jẹ́ ká máa tàn wọ́n torí pé ó kórùngbọ̀n hánú. Torí pé ó ti ní ṣìkìṣìkì láyà. Iwájú ti dúró déédéé, ẹ̀yìn ti dúró déédéé. Iyùn ò sọ́pà àgbàlagbà ni. Ẹ ṣáà mọ̀ àwọn oúnjẹ wa. Ó máa jẹ́ kó tètè bàlágà. Òbí ò ní. Òbí ò ní. Òbí ò ní. Ẹ mú wọn. Ẹ kó wíìgì sórí wọn. Àwọn náà pancake ojú. Wọ́n á wọṣọ wá dàbí àgbàlagbà. Ìgbà wo gan-an ni wọ́n rí fìlọ̀kulọ̀ lọ́wọ́? Ìgbà wo ni àwọn olójú kò gbóò lọ òní lọ lára wọn? Àwítán. Wọ́n ní wọ́n take the advantage of them. Nígbà tí ẹ bá bọ́ ọmọ yín sọ̀rọ̀, tó bá jẹ́ obìnrin, ọmọ yín obìnrin, nígbà tí ẹ bá sọ̀rọ̀ pé wá o, má jẹ́ kẹ́nikẹ́ni fọwọ́ kàn ẹ́ lára o, àbí fọwọ́ pa ẹ́ lára o, àbí tọwọ́ bọ̀ ẹ́ lára o. Á bèlè tàsé débi ṣìkìṣìkì ẹ o, tàbí tọwọ́ bò kókó oyé ẹ o. Má jẹ́ kí wọ́n kú yùmùyùmù sí ẹ létí o. Ló bá tàn. Tó bá dẹ̀jọ́kùnrin ni, má jẹ́ kó gba microphone ẹ mú o. Á bèlè tàsé, wọ́n máa lákàndí stick ẹ. Ló bá tàn, kò jù bẹ́ẹ̀ lọ torí private space ẹ ni. Ẹ tún sọ fún wọn pé má fi ara ẹ sí compromising position or situation tí irú àwọn àpẹẹrẹ àbí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí lè ṣẹlẹ̀. Tí ò bá tí ready, má lọ ready o. Mú sùúrù o. Ìgbà kan bọ̀ tó jẹ́ pé wàá jẹ, á rò sí ẹ dánwò. So kí wàá ní? Ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká bá wọn sọ lórí ìbálòpọ̀.
ẹ jẹ́ ká dá wọn lẹ́kọ̀ọ́ pé nǹkan báyìí ló tọ́, ìwà báyìí ló yẹ, bó ṣe yẹ kó ṣe ṣe ni. A ní láti bá wọn sọ ó dáa nígbà tẹ́ ẹ bá wọn sọ ẹ jọ̀ọ́ ṣé technology ò máa bá wọn sọ lórí phones, lórí tablet, lórí computer, lórí telly. Àbí ọmọ yìí obìnrin tó lè kì mọ́ yàrá ṣé ẹ mọ tó wò ni? Ṣé ẹ mọ wẹ́bsáìtì tó lọ wò ni? Ọmọ yìí ọkùnrin tó lè kì mọ́ yàrá tó gbé fóònù sí 24/7 òun àti fóònù rẹ̀ ni. Ṣé ẹ mọ nǹkan tó wò ni? Ìmí gan right under your nose tó wà lórí kọ̀ǹpútà ṣé ẹ mọ ibi tó lọ? Ibi àtẹ̀lé ẹ wò ní engage in it per se ta lọ máa masturbation kan takọtabo ni. Ṣé ẹ ti ẹ mọ̀ bóyá wọ́n masturbate gan And we know all those things. Ẹ fi ilẹ̀ ẹ fẹ́ ṣe ẹ nínú ògo èrè àní ẹ lè sọ̀rọ̀ lọ́bẹ̀. Táwáláwá ṣe táwáláwá sọ̀rọ̀ yìí torí kíní rẹ olóòlò oko wọ́n wọ ẹ̀kọ́ olóòdò wọ́n wọ ọlọ́run dánwò ibẹ̀ ló bá pẹ̀kẹ́lẹ́pẹ̀kẹ́lẹ́ ibẹ̀ ló bá kódà orí ìjókòó ló bá abẹ́rẹ́ bòde wòlé orí kó. Òótọ́ ọ̀rọ̀ délẹ̀ o, ẹ jẹ́ ká bára wa sọ. Tẹ́ bá bá wọn sọ̀rọ̀ yìí, tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ yìí, àbí gbà tẹ́ bá bá wọn sọ, wọ́n á ní yak disgusting bleh. Ìran ló máa dé kò sí bleh kankan. Ẹ sọ fún wọn any facts of life ni ẹ ti ṣe nìyẹn. Kódà tí àwọn ọ̀rẹ́ wọn bá sọ nǹkan míì fún wọn torí èyí ti sọ òótọ́ ọbẹ̀ fún ọ̀gá tó máa tọ́ wọn sọ́nà torí àwọn ọmọ yẹn afọ́jú ń darí afọ́jú ni o. Ṣé wọn ò ní yí sí kòtò? Ẹ má jẹ́ kí wọ́n yí sí kòtò. Ẹ bá wọn sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká ṣojúṣe wa. Ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ lórí ìbálòpọ̀ àti nǹkan tó rọ̀ mọ́. Ọ̀rọ̀ tó yẹ ká sọ ní o. Ó sì yẹ ká máa bá wọn sọ lóòrèkóòrè pẹ̀lú fine school aṣọ tiwọn arelérèfé ni technology máa sọ tiẹ̀ bó ti fẹ́ ṣe é. Nígbà tó sì jẹ́ pé nǹkan tí wọ́n rí nìyẹn náà bẹ́ẹ̀ náà làwọn náà ṣe máa ṣe ẹ jọ̀ọ́. Ṣé àwọn bójú website gbogbo àwọn adult themed website wọ́n lọ wò ṣó máa kọ́ wọn ní pẹ́pẹ́ fúrú? Ṣó máa kọ́ wọn ní the emotional aspect of it?
Ṣó máa kọ́ wọn ní the being responsible part of it? Ṣó máa kọ́ wọn ní the self-respect aspect of it? That has to do with respecting each other's body. Yeah? Ṣó máa kọ́ wọn ní the spiritual aspect of it? The spiritual implication of ìbálòpọ̀. Ṣó máa kọ́ wọn ní the stand àti ìhà tí àwọn ẹ̀sìn wa tó ń kọ sí. Ṣé ó máa kọ́ wọn ní sexual faithfulness and being responsible? And responsiveness. Ṣé ó máa kọ́ wọn ní sexual morality and integrity? Ibi tí wọ́n bá ti ń rẹ́ẹ̀dì, ìdí mẹ́rin ṣọ́gi gò kó má bàa gungi aládì. Òbí ò ní ìfàyàlàyà kì í ṣe ohun yẹpẹrẹ o. Òbí ò ní ìmíì ogun tó bàjà ogun ìfàyàlàyà ni. Àbí mo purọ́? Ẹ máa já mi nà ọ́. Ogun abẹ́ pátá, ogun abẹ́ pátá ṣòro ṣẹ́ o. Ìfàyàlàyà, ìbálòpọ̀ entails a lot. Physically, spiritually, psychologically, and more importantly, spiritually, emotionally gan. Oh my God. Only spiritual implication o. There is more to it than meets the eye. Ẹ wá yẹpẹrẹ. Ọmọ yìí pẹ̀rọ kékeré ó dàjẹ́. Nígbà tó bá pààrọ̀ gidigba, á gbé wálé wá báyìí o. Bóyá gbà yẹ ẹ wá wá sáré káàkiri. Ẹ tètè bá wọn sọ ní ìsìn. Kó má lọ dọjọ́ iwájú. Ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ yìí ẹ wá máa rò lẹ́jọ́. Ẹ máa rojọ́ káàkiri. Ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ti sọ gbà náà lẹ wá padà sọ. Lójú táyé ní gbangba wálé á. Wọ́n ní kẹ́ ẹ sáré kẹ́ má bàa sáré. Wọ́n ní kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ má bàa ṣiṣẹ́. Wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ má bàa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bá wọn sọ o. Kódà láti 10 years of age gan. Ká sọ fáwọn boys wa. Even earlier than that, depending on the child's level of development. Ká sọ fáwọn ọkùnrin wa pé ẹnikẹ́ni kò lè fọwọ́ kan àtìláàwí wọn láti 10 years. Ká sọ fáwọn obìnrin kan mọ̀ pé ẹnikẹ́ni ò lè fọwọ́ kan gbáàyà àtòjú ara wọn lógo èrè àní. Kì í ṣe just anybody ló lè fọwọ́ kàn wọ́n. Tẹ́nikẹ́ni bá sì fọwọ́ kàn wọ́n kí wọ́n sọ, kí wọ́n tètè sọ. Ìyá ó mà ṣe o. Ọ̀dìjú tá à ń pè lọ́làjú. Nígbà ayé àwọn baba ńlá wa, ìbálé ṣe pàtàkì torí ó kọ́ wọn ní sùúrù. Wọ́n á ṣe nínú ìfẹ́ àti ní yàrá ilé wọn.
ṣùgbọ́n òde òní ṣíyọ̀ ọmọ àlè wá kúta gbáà oríṣiríṣi ọmọ ló kúta o ọmọ one night stand ọmọ ni àwọn sáré yọ̀ díẹ̀ sẹ́yìn tó doyún ọmọ ni ẹ̀yin náà ẹ máa wo circumstances tó irú àwọn ọmọ bẹ́ẹ̀ fi wáyé àwa ní everything máa wà okay kò lè wà okay kò lè wà okay at all o sáré yọ̀ díẹ̀ sẹ́yìn nínú mọ́tò nínú toilet ní pàtí sáré ṣe sáré jíjẹ ẹni tí kò yẹ kí wọ́n bá fàyàlà yẹn wọ́n bá fàyàlà ya wàhálà bá dé ẹni tí wọn ò jọ wà compatible no ramification kò sí wọn ò wà compatible at all kiri ó mà ṣe ju bá a ti rò ó lọ ó mà ṣe ju bá a ti mú un lọ. ó mà ṣe jù bẹ́ẹ̀ lọ